ilẹ̀ ó gbọ́ o olùpè mo pè. àpárẹ̀ ni. èmi. mo ti lérò pé wọn ò ní gbọ́ gbogbo ẹ̀ mo ti gbọ́. bàbá. mọ̀ pé ẹni ìtẹ́ni tẹ́nìkan ìpọ́nlé. ọ̀dà ṣé ẹ̀kọ́ dín kókó ṣẹ́jú ẹni ó gbé gbàdo ni. kí ló rán ọ lẹ́nu. àìsí ọ̀nà mi. àìlàbọ̀ òpin máa lọ. ẹja jọ fi kóńkó lu kóńkó. èmi ló ń bá wí bá. ẹ lùlù àgẹ̀rẹ̀ fún mi kájọ wò ó. ikú àìtọ́jọ́ ni kí wọ́n máa kú. nǹkan àwọn ọ̀dọ́ yìí sì rọ̀ wọ́n gbìpá ní arúgbó. ẹ wo ọgbọ́n lèmi gan fi kú òǹdó. adégbèrò yẹ. bọ́dá yé ó sì dá mi lójú o. ẹ mú ẹ kì í ẹran bí ó rẹ̀ kọ́. àfọkọyẹrí jàre ìyàn gẹ́rẹ́ ó gbọ́ o àfọkọyẹrí jàre. òkè ò jẹ́ òkè ò mú ogun láyé tí a bá lè gbà ló ogún ògbé wa lọ padà tó ọyá gbé kalẹ̀. wá ti dé adé afẹ́. tí èso ojú àlá. ọba ya aṣọ mọ́ mi lára. máa já sí òkè sí ní agbájá náà. madam ti gbogbo wàhálà àti ìdààmú tó dé bá mi ó nílò káwọn gbélé láàrin ọjọ́ méje káwọn náà fi ojú kan sánmọ̀. Seriously? Yes, of course. Tani o. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. afọ́júmọ́ olórí. ìsìpáyà pé ọmọ yìí. bàbá ẹ mọ̀ gbà mí ọjọ́ mẹ́ta mọ̀ pé. ó gbé ọkà bàbá. ilẹ̀ rí ìrìn yẹn sí àti. mo kò fẹ́ gbé sọ́ọ̀bù ìdìbò káwọn ọlọ́pàá ti ní ìtọ́ba ti tó 24 hours kí n padà wá. Mr. Erewumi ẹ fi ọkàn balẹ̀. aláyànlé ilé aláyànlé òde aláyànlé ilé aláyànlé òde àlọ́ ní àlọ́ ṣe ló dàbí òwe. ẹni bí ní ègbé lóko ẹni bí ahun ráhùn e. ìtú o ìtú máa dé o ìtú dé ọkọ ewúrẹ́ àgọ́ ọkọ ìlàgùtàn o àṣekú ẹ̀dàrú o ìkàmọ̀dún sọfẹ́ igi fanda wọn ní pẹ̀lẹ́ rọra ìtú o. ó jìnnà yé o ọdún nínú ó jìnnà. Hello, my brother. Is this not Mr. Olushola Ajenifuja? Yes, ma. Mrs. Oyeronke Adiribigbe. Yes, you are right. Ṣé àdúgbò yìí àti agbègbè lẹ ṣì wà ní àbí báwo? Not really, but somehow. Actually, àtìgbà tí wọ́n ti sack mi níbi iṣẹ́ ń gbà yẹn, so ni mo ti move down wá sí area yìí, and ever since then ta kàn sáà ń push. Well, we say thank God ṣá pé ẹ̀mí ṣì wà, and ìyẹn ló fún wa ní òpè tomorrow will be more better. So a ṣì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. We thank God. Actually, mi mọ̀ pé wà lára àwọn tó sáàkì ń gbà yẹn. Nígbà tí mo béèrè yín, ìsọ̀kan sọ fún mi pé ẹ ti kúrò níbẹ̀.
èrò mi gan ni pé bóyá ẹ wà lára àwọn tó transfer lọ sí local branches. No, I was sacked. This is serious. Actually owó mi káàdì jọ sọ̀rọ̀ mo ń gbọ́ àwọn òórùn kan ní gbogbo àdúgbò yìí àmọ́ tó ṣẹlẹ̀. Òórùn. Well, ó possible. Ṣé mo some community wọn kan tí wọn ná nìkan báyìí báyà fi kan kú tán kan lọ jù sí somewhere around this place. Ó possible. Well, èmi ò gbọ́ òórùn anything báyìí o. Mi ì gbọ́ kankan. At all. Well, card mi lele, this is my complimentary card. Phone number mi wà ńbẹ̀. All right. Just call me before you come. So a lè jọ gbádùn ara wa. No problem, ma. So bí ìgbà wo ni mo lè pè yín sí ma? Anytime, tó bá ti wà rà. What of this weekend, ma? No problem. All right, ma. No problem, ma. Ma pè yín, ma. Ẹ ṣé gan. Ẹ ṣé gan, ma. Mo dúpẹ́. Ẹ take care ara yín. Thank you so much, ma. You're welcome. I will call you, ma. Okay. Ẹ ṣé gan, ma. No problem. Thank you, ma. All right, sir. Well done, sir. Ìtú ọkọ̀ ewúrẹ́. ọ̀nà wo ló gbà wọ́n ṣe bí ìwọ lọ sílẹ̀kùn. èmi ni mo ṣí o èmi ni mo ṣí ẹnìkan wà ńbẹ̀ ó wà ńbẹ̀ ó dúró ní sitting room ẹ má wọlé o ẹ má wọlé. ọ̀ jẹ́ kí n gbádùn jọ ẹ má wọlé. àdúgbò ẹ gbà wá o àdúgbò ẹ má wọlé. ẹ má wọlé. èèyàn ń wá dàbí.
Ta ni ọ́? Kí ló ń wá? Ẹ má wulẹ̀ kúlẹ̀ kíkú tó dé. Èmi ò léyìn. Ẹ má wulẹ̀ sá lọ. Onílé yìí ni mo béèrè. Láti bo àti pé bó ló ṣe wọlé gangan. Ẹ kú àbọ̀. Ẹ kú àtàárọ̀. Ṣùgbọ́n alàgbà gbogbo ìbéèrè yìí náà wá papọ̀ jù. Èwo lọ fẹ́ kí kọ́kọ́ dà. Ṣùgbọ́n ṣá ara mi ti rìn. Kó o sì máa wò. Mo ti fi mẹ́sẹ̀jì lẹ́dẹ̀ẹ́ yìí. Mo kàn fẹ́ ṣe àwọn àlàyé díẹ̀ ni. Bóyá kó o jókòó kó o wọlé kájọ sọ. Àní bó ló ṣe wọlé? Báwo ló ṣe wọnú ilé? Wá wo. Èmi lọ́wọ́ kò tó pa o. Àwọn ẹyẹ wọ́n ní ìtẹ́ wọn. Kọ́lọ́kọ́lọ́ ó ní ìwò. Ọmọ ènìyàn kò níbi tí ó forí lé. Èmi ò ní àkókò. Báyìí mo fẹ́ sáré dé Uganda. Láti bẹ̀ mo máa lọ sí Libya. From there mo ti dé Australia. Àwọn ìyá ni wá bí ọwọ́ àwọn àgbà yẹn wọlé tọ̀ wọ́n. Àwọn àgbà kí mo ṣe. Àwọn èyí kanlẹ̀kùn tí wọ́n fi wọlé bí wọ́n bá fi ẹ̀yìn kí lásán báyìí wọ́n ti wọlé. Kí màá ṣe fún wa? Ó ṣe kankan. Ó ní àṣírí tí wọ́n fẹ́ fi hàn. Bàbá ọ̀rọ̀ tá à ń wí ẹ̀rù bà mí fa. Ẹ̀rù bà mí tí mo ṣe ń wá so báyìí. Kéèyàn kàṣà déédéé bá èèyàn nínú ilé rẹ̀. Géètì ń bẹ títì èmi fúnra mi mo sì. Ìyàwó mi sì mú kọ́kọ́rọ́ lẹ̀kùn àbáwọlé fúnra ara ẹ̀ ló sì. Ó ti wá kàyàn nínú ilé lọ sáré jáde. Eré ni àwàdà ni mo èèyàn bó ńgbà mú débẹ̀ mọ́kàn gbangba. Lójúkojú tí èé sojú àlá. Ó bàbá bó ti rí nù wọ́n ní tọ́mẹ́kẹ́ bá débi ẹ̀rù ọba ìyẹn ọ̀hán mọ́ tí yóò ṣẹlẹ̀ ẹ̀bùn ìyọnu àwọn àgbàlagbè tó tá a bá ti rúbọ yìí ohun tí wọ́n fẹ́ fi hàn ohun tí wọ́n fẹ́ kó o mọ̀ wọ́n padà wá láti fi hàn bẹ́ẹ̀ ni. Ó láṣìírí kan tí wọ́n fẹ́ fi hàn. Oníṣẹ́ tí wọ́n fẹ́ jẹ́ fún oníṣẹ́ tí wọ́n fẹ́ jẹ́ fún wá gbọ́ o ó tètè mójútó tí òfin ní pẹ́ ni o. Ọ̀dà bọ́ bá rí bá wọ́n ní àìkú mẹ́tán ká tó pé nǹkan rùn ayé àti bẹ́ẹ̀lẹ̀ òbí arí náà. Mo tiẹ̀ jẹ́rìí rẹ̀. Ẹ jẹ́ pé ń tètè kàn sí. Ọ̀dà náà mẹ́pẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ọ̀dà náà ń kàn sí. Ẹ ṣé mo dúpẹ́ àmọ́ rí yín báwo. pẹ̀lẹ́ kọ́ bá ń kí. Aláyanlè ṣe. Ṣé ọ̀rọ̀ Jésù náà lẹ tún gbé wá? Mo ti sọ fún yín. Lóòótọ́ n ò sì gbàgbọ́ n ò sì mọ̀lẹ́ ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ mi lọ́lọ́run ó fi dá ń lẹ́jọ́. Násírì Ọlọ́run ni mí. Mi ò mọ ká mú kan mọ́kàn ráyè ṣùgbọ́n kéèyàn ọmọ fi jújú bo kinní lórí mi ń ọ̀fẹ́ yàn torí náà kọ́ Jésù gba òsì lọ́kàn mi bí yàn ní gbogbo gbàtẹ́ bá wá bí tó fi dàbí gba pé mọ̀mọ́ gbójú agan ẹ fi Jésù lẹ̀ ẹ jẹ́ dóńdó rẹ̀ ẹ jẹ́ dóń tèmi ní tèmi bó ṣe jẹ́nu. But èèyàn ò lè wà nú ayé kó pò ń wà neutral àti pé kí ló dé gan-an tó fi le tó bẹ́ẹ̀. Yóò dà fún yín. Mo gbádùn béèrè tẹ béèrè gan-an dáadáa. Ṣé rí mo kórìíra àwọn so-called Christians yẹn mo kórìíra àwọn débi pé mi ò lè ṣàkàwé ẹ̀ kí sì ló fà kò yẹ kí inú ẹ̀dá ó máa bí ẹ̀dá lóòótọ́
ṣùgbọ́n tó fà tí èmi fi hate wọn ni pé gbogbo ìlànà pátápátá làwọn máa lòdì sí so wọ́n sì sí ẹlòmíì lọ́nà débi pé yóò sì bẹ̀rẹ̀ ìyà láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ wọ́n fẹ́ sun mọ́tọ̀ yóò sì jìyà títí tí ó fi kú ọ̀nà kan ní àwọn mùsùlùmí bí èèyàn bá ní ọrọ̀ ajé kan tí ò rú gọ́gọ́ tó ìlànà ẹ̀sìn wọn fi lélẹ̀ pé bọ́ ọ bá ṣe àjò ṣiṣẹ́ rẹ kò bí ọlọ́run nínú pápánbarì àwọn aṣọ tàwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tó jẹ́ pé gbọ́rọ̀ èèyàn bá jọ mẹ́bọ wàá gbẹ́bọ fún ọ ó ṣe tutù ó ṣe pèsè ṣùgbọ́n gbogbo èèyàn làwọn kìrìsìtẹ́nì ó takò wọ́n ní kò tọ̀nà kò dá ọmọ ọlọ́run yìí ṣe bẹ́ẹ̀ ṣẹ̀wárí tí ó múnú bí mi jù ó ní pé àwọn olórí ẹ̀sìn wọn ọ̀pọ̀ nínú wọn tí wọ́n wàásù pé ẹ má ṣe yìí ẹ má ṣe tọ̀hún ẹ má su ẹ má tọ̀ lẹ́yìn ìsìn tí wọ́n bá wàásù ẹ wá bí mi ibi tí wọ́n wá ní káwọn ọmọ ìjọ wọn má lọ làwọn náà wà á ti lọ èyí tí ó lọ gbagba ẹ rí i pé ìròyìn náà ṣe kà jọjúmọ́ wọ́n sì rí odidi èèyàn tí olórí ẹ̀sìn kan bò mọ́nú ṣọ́ọ̀ṣì rẹ̀ kérò ó lè pọ̀ odidi màálù odidi ajá ẹ mọ̀ gbọ́ èyí ó fi tipátipá bọ́mọ sùn inú ẹ̀sìn kìrìsìtẹ́nì náà lọ́pọ̀ sí so ẹ̀yin lẹ́yìn ó wà á dé lẹ́wàá pé ẹ mọ wàásù fẹ́mi èmi lẹ́sìn lọ́nà ọ̀pọ̀ wọn tí wọ́n máa wá ilé sẹ́ńbì pé kíni agbẹ́rẹ́ fi jẹ́ ṣe tiẹ̀ fi Jésù lẹ̀ láàyè rẹ̀ fi èmi lẹ̀ láàyè mi ni tó ẹnìkan kan wọ́n mọ̀ kó bá mi bí mo ṣe ń rìn ẹ jẹ́ máa rìn kí Ọlọ́run ó fi sí ọwọ́ mi dánilẹ́jọ́ so ìdí tí mo fi gbà tiẹ̀ nù ọ̀rọ̀ tèmi ṣe rí nù. sà ṣe rí gbogbo ọ̀rọ̀ àjò ẹbọ àbí ètùtù inú májẹ̀mú láéláé nìyẹn wà kò sí nínú májẹ̀mú titun. ibi àwọn wíládé ọ̀rọ̀ bù sí májẹ̀mú láéláé sára bíbélì kọ́ ìtẹ̀fí sọ àwọn èèyàn lọ́nà náà bí kì í bá sára bíbélì ẹ̀ sí yọkù mẹ́ tágbájúmọ́ tuntun nìkan ẹ má jẹ́ àtàrà wà. ẹ ṣeun ṣe rí gbogbo èèyàn ọ̀rọ̀ ọjọ́ mi ni. ohun tí ó gbé mi wá sọ́dọ̀ yín a mú mi rí ìṣípayá pé ọmọ ènìyàn ó gbé àparò sábẹ́ ó ń gbin ọkà bàbà. ṣé mọ̀ pé kí Ọlọ́run má jẹ́ kí ènìyàn ṣe àṣedànù làdúrà tá à ń gbà. èmi lẹ rí ìrìn yẹn sí àbí. níwájú ọba tí àìpé jẹ́rìí rọ. ok ó dà ẹ ṣé a dúpẹ́. èmi ti fẹ́ máa lọ. ok. ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà. òwúrọ̀. ó dàbọ̀. ẹ ṣé o ẹ káàbọ̀ a dúpẹ́ o. ọmọ ènìyàn ó fi àparò sábẹ́ ń gbé ká. okay.
kò ní ìyá ìtàn wa lọ báyìí lọ́wọ́ pé kí n kàn mú nǹkan nù lé ojú rẹ̀ wá ń kán mi burúkú kí ni gbogbo yẹn ń sìn kí n láìkì. kò tó mú fóònù lọ́wọ́ ni. oh no kó wá fẹ́ dá mi dúró báyìí ni. lọ́wọ́ kí n mú nǹkan nù lé mbẹ̀ yẹn kó tó wá jáde mo ló lọ ní ìsìn bí mo mọ̀ báyìí. sí mi ò ní jálẹ̀ báyìí. olúwa báyìí ọkàn fẹ́ dá mi dúró. Padà sí ìdí ọkọ̀ lọ́wọ́ àlọ́ báyìí. O tún mú fóònù lọ́wọ́. ọ̀nà wo lẹ́bọ̀rà gbà wọlé wá. Kùkùté ni àbẹ̀yàn ẹlẹ́ran ara. Àbírúwa láyànlé wo lèyí o. Ọ̀rọ̀ ayé yìí sú mi o. Lọ́jọ́ wo lẹ̀dá yóò sinmi ogun. ẹni ẹ bá ti jí gbé owó ni wọ́n ń béèrè bá ń bá parọ́ tara wa jẹ lọ bá a sì kárí wọnú irọ́ pátápátá gbà là ń pa wọn ó ti dọ̀rọ̀ owó kí ló dé tí ẹ̀ jẹ́ àwa ọ̀nà owó kalẹ̀ ká máa wo owó nìyẹn ilẹ̀ tí ń bẹ ní kò dẹ̀hùn ẹ játa àwọn oníbàárà tí ó rà lẹ̀ tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí kí aláwọ̀ máa kárí wọnú sí ẹ mọ̀ jà parọ́ tara wa jẹ òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni. Bọ̀dá Àlàbí kí ló dé ganan wọ́n sọ wípé nǹkan ṣẹlẹ̀ ẹni pé kí ọlọ́mọ talẹ̀ kí ọlọ́mọ ṣe kinní kankan kí ló dé ẹ sí mi agbájá náà. èmi àwọn sáà ṣe ẹ sá tẹ fóònù lẹ. ẹ sí mi agbájá. ẹ ǹlẹ́ o. ẹ rọra. pẹ̀lẹ́ kó lọ wá jẹ bá. tí mo rí nù. bàbá kò gbàgbé kankan yé mi. mo ti ń rìn ní ìrírí Ọlọ́run. ṣe bí amúra bíṣẹ́ mo dẹ̀ gbé ọkọ̀ jáde àjọ wà ní ọkọ̀ náà ni mo sì ń dé ẹnu gate èrò mi tẹ́lẹ̀ ni pé kí n sọ̀kalẹ̀ kí n sáré wá ti gate then bá tún rántí pé mo gbàgbé envelope kan tó yẹ kí n mú lọ́wọ́ yẹn ni mo sáré sọ̀kalẹ̀ mo sáré wọnú ilé mo ṣílẹ̀kùn mo dẹ̀ mú envelope yẹn mo jáde padà mo tilẹ̀kùn mo sì wá ń súnmọ́ bí ọkọ̀ àpẹẹrẹ àkọ́kọ́ tí mo rí ni pé lẹ̀kùn iwájú níbi tí ìyàwó mi jókòó sí ó ti wá sí sílẹ̀ ìyẹn kọ́kọ́ fún mi ní kí ni ṣẹlẹ̀ so bí mo ṣe ń lọ náà ni mo sáré nága pé kí n so nígbà tí màá dédé ọkọ̀ ìgbà ní iwájú ọkọ̀ mi irú kí ni ilé obìnrin fẹ́ dá mi dúró ló tún lọ mú kàn tiẹ̀ sáré n bá gbé fún mi n bá sì dá ẹ nọ́mbà ẹ n bá pè àfi bí fóònù ṣe ń ríngì náà kọ kí ló dé ibẹ̀ yẹn ni arántí kọ́kọ́ fún mi pé kí ló ṣẹlẹ̀ eré ni àwàdà ni ọmọ adé lọ́rọ̀ bá di rántó ẹ wò mi ìrírú ẹ̀
kò yé mi o. ṣé ẹ wá ti fi tó àwọn agbófinró létí. Akókó lọ bẹ̀tẹ̀ àwọn ọlọ́pàá àwọn ní tí ó bá tó 24 hours àwọn ò lè declare èèyàn missing. Àwọn èèyàn bá tún bá wa mọ̀ràn pé a lọ sí iléeṣẹ́ rédíò ó ti tó bí iléeṣẹ́ rédíò 3 láti lọ báyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe ìkéde mi. orin wo láwọn a kò sí gbẹ̀gbẹ̀ yìí ìbàdí sí. jẹ́ rí o. ìgbà wo lẹ́dà ó. Pápá ńlá ló tẹ̀rín yan òpópó ojú ọ̀nà ló tẹ̀rín jùrùgbọ̀nà ẹ̀sìn sáré tán ẹ̀sìn jùrùgbọ̀nà adíáfókè nígbà tó ń tìkọ̀lé ọ̀run bọ̀ wálé ayé òkè délé ayé tán ó bọ́ sáàrin èdìdì ó bọ́ sáàrin ọ̀tá ẹbọ ni wọ́n ní kó ṣe ìgbà ọkọ ó ń bókè dìtẹ̀ ìgbà ìwàlẹ̀ ó ń bókè sọ̀tá òkè òjẹ òkè òmu tó ọyá gbé kalẹ̀. tó ǹjẹ́ ẹ̀yin ìyá ọ̀rẹ́ o. ojú ìdílé rẹ̀ wù mí kó má rí bí mọ́ o. àṣẹ o. kíyàwó rẹ̀ kó dé láyọ̀. àṣẹ. ẹ jẹ́bọ̀ fín o. àṣẹ o. ẹ jẹ́bọ̀ fín o. àṣẹ o. ẹ jẹ́bọ̀ fín o. àṣẹ o. ọ̀yá àìwẹ̀yìn mọ́ wẹ̀yìn o. ẹ pẹ̀lẹ́ sà. ẹ ṣeun èmi ò gbọ́ nǹkan kan rédíò tí mo gbé pé kí n gbọ́ rédíò lánàá àfi kéde tí mo gbọ́ ọ̀gá o àdúrà wa ni pé aṣọ ni mú ò ní sọ wa mú. àmín. báwo wá ni ṣé ẹ ti ń gbúrò nǹkan kan. láì gbúrò nǹkan kan lẹ́yìn pé báwọn ọlọ́pàá ti wí tó bá ti tó 24 hours kí n padà wá mo dẹ̀ padà lọ sí station ìgbà tí mo dọ̀hùn wọ́n ní kí n kọ statement after that wọ́n ní kí n máa lọ sílé àwọn á ṣiṣẹ́ lórí ẹ̀ kí n fọkàn balẹ̀ pé bí bá ti ń lọ sí àwọn jẹ́ kí n gbọ́ láti gbà yẹn mi gbọ́ anything látọ̀dọ̀ wọn. ẹ wò ẹ fi ara balẹ̀ mo fẹ́ kẹ́ ẹ fọkàn balẹ̀ àwa náà ò dúró
ní kété tí mo ti gbọ́ ìròyìn yẹn lórí rédíò ni mo ti kó àwọn afàdúrà jagun ni mo ti kó wọn jọ wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ̀mí Ọlọ́run fi ń yé wa pé màdámù máa padà wọnú ilé yìí. àmín o. Ẹ wò nínú farahàn ẹ̀mí tá a rí ni pé ẹ̀mí Ọlọ́run jẹ́ kó yà pé láàrin ọjọ́ mẹ́ta màdámù máa wọnú ilé yìí wọnú ilé o. àmín o. pẹ̀lú ìdánilójú mo fẹ́ kẹ́ ẹ fọkàn balẹ̀. ẹ dákun ẹ fàdúrà ràn mí lọ́wọ́ mo nílò àdúrà yín gidigidi torí káyé má sọ mí lórúkọ tí bàbá àti ìyá ò sọ mí. My brother Ọlọ́run máa rìn ní ìyanu. àmín o. Agbára Ọlọ́run máa farahàn. Búburú kan kò sì ní ṣẹlẹ̀. àmín o. Ẹ jẹ́ ká gbàgbọ́ pé àdúrà wa ti gbà á sì rí àánú gbà ògo Ọlọ́run ó sì farahàn. àmín o. Ẹ jẹ́ ká gbàdúrà. aláyànlé ilé aláyànlé òde aláyànlé ilé aláyànlé òde àlọ́mí àlọ́ ṣe ló dàbí òwe ẹgbẹ́ wa ti dé adé. bàbá ẹ mọ̀ gbà mí bàbá bàbá ẹ mọ̀ gbà mí ọjọ́ mẹ́ta mọ̀ pé àmọ̀rú mìíràn rẹ jẹ́ ṣé bí ìyàwó mi ó ṣe ṣe tí ó fi lọ ní. farabalẹ̀ ó lọ farabalẹ̀ kí ló dé ibi ọjọ́ mẹ́ta ti bá náà ni. ọkàn mi ò balẹ̀. kí ló dé tí ẹ ní sùúrù àwọn rúmọlẹ̀ ní ìyàwó rí ọ padà wá. lè tuntun pé hello Mr. Irumi òun náà lè bá sọ̀rọ̀ ìyàwó mi níbo hospital ní hospital wọn ok ti junction yẹn gangan mo ti ń bọ̀ èyí rẹ̀ wù mí wá ń bọ̀ bàbá wá ní mo ti ń bọ̀ wá ìrẹ̀ wù mí wá. ara ń tàn bínú ara ìbalẹ̀ olórí àrùn kó o sì wá kí n gbé pẹ̀bẹ̀ kan fún ọ tó lọ́ọ́ fi pálá tó o bá dọ́sibítù wọ́n lọ́ mọ́ tójú ẹ bá rí ìwọ lọ wá. adìyẹ sọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ bá bẹ̀wẹ̀ mọ́ bàlá yẹn lé o ìjẹ́wọ́ adìrẹ kí. ènìyàn tó tó ènìyàn tó. ẹ kú oríire. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ gan. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹ wò oorun mi yàtọ̀. kò sí ní yàtọ̀. oorun mi yàtọ̀ mo sùn falala ni. lọ́dọ̀ yàtọ̀. yóò ní tí mo wà lọ́dọ̀ yín tí mo fi gba ìpè sẹ́rí bí eré ni mo sáde ilé ìwòsàn ni bí mo rìn ní bí mo fò ní wò tiẹ̀ mọ̀ ọkàn sábàárà mi bẹ́ẹ̀ pé mo débẹ̀ báyìí mo sì rí báyìí ṣé wọ́n ní olóòna ìwọ ní mo pè ọjẹ́ mi mo dúpẹ́ ṣùgbọ́n tí inú kò ti bàjẹ́ síbẹ̀ náà a dúpẹ́ omi lọ dànù agbè ọ̀fọ́ Ọlọ́run ó ṣe mí. ara tá à ń wínú mo pè ọ́ ò gbọ́ mọ́ bó o ti ń lọ ó ní àpẹẹrẹ kan tí mo fẹ́ gbé fún ọ pé tó o bá ti débẹ̀ ó fi pálá ó ní sí ọ̀nù kankan ṣùgbọ́n ń gbà pé tó ọ̀tọ̀ papọ̀ ibi bí olú tí ò rí ṣe. Bàbá ẹ rí ẹni ìdààmú dé bá ọgbọ́n gbogbo bí mo ṣe wà lọ́dọ̀ yìí tí mo kàn ń rìn náà ni mo ń rìn ní mọ bí mo wà àṣàdùpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ náà ó ní iṣẹ́ kan tí wọ́n sì fún wa ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ni tí n bá ti ṣiṣẹ́ ń sin yín lára ẹni bá darí sapá pọ̀ pa béèyàn bá darí sọ̀rọ̀ kò bá yìrókò ó kù bẹ́yìn ló bá forí sàpáta ogun bá pátá ló bá forí sẹ́yìn ọ̀ràn wo
ọ̀dọ́kùn inú. bàbá tẹ́bí wọn ni. etí wọn máa ń gbádùn yẹn fọ́nù. gbọ́dọ̀ fọ̀rọ̀ rẹ sí è. bàbá mi ò wá ní fẹ́ kí iṣẹ́ wọn pẹ́ tí ọba ná mi ẹ jẹ́ mọ̀ kò fi jẹ́ pàwàpà kí n dòdì dẹ̀ kí n dòdì dẹ̀. níbo ti dòdì dẹ̀ nù. ṣe náà wá ní nǹkan tí a rà ó sì díẹ̀ ní ṣùgbọ́n yóò ná tó about 250,000 naira 830. tàwọn ọ̀tẹ́ ti ta. ta pa o. tàwọn ọ̀tẹ́ ni tá sì tó lé lórí rẹ. ìdí wọn máa gbádùn yín fún un ọ̀tá fún ọ. ọ̀tá fún ẹnu pa ọ. bí àgbàdo. ayé wọn ti bàjẹ́. ìgbà tẹ́ bá fi délé ó ti dún lórí aago yín àti nǹkan àlejò yín àti ìtẹ́níyànnà mi àbẹ́ máa retí. tí màmá jẹ́rìí ẹ̀ sí mi. èèyàn gbọ́dọ̀ túra lẹ̀ lákòókò tá a wà yìí. ẹni ọba ní òsáyé olúwa rẹ ti kún ìgbésẹ̀ ni. ajá tó bá lẹ́ni lẹ́yìn ló pọ̀ bọ̀. lẹ́ni. báwa bá ti ń wẹ̀yìn báyìí tá à ń rí yín ní jẹ́ àmọ́ tàpá kàkà. àràgbé láyé àràgbé ni. ẹ káàbọ̀ bàbá. má wàá jọ pẹ́ o. má jọ pẹ́ o. ẹ jẹ́rìí. má jọ pẹ́ o. ẹ rọra. Aláyanlè ṣe dènà òkú ẹ̀dá ayé. ìyàwó mi a máa dúpẹ́ o. Ọlọ́run ṣe mú. ṣé pé ayọ̀ tó lè padà wọnú ilé rẹ̀. adúpẹ́ lọ́dọ̀ lọ. ṣùgbọ́n ṣé o tiẹ̀ lè rántí gbogbo bí ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ irú àwọn wo ló wá nápẹ̀ níbo gan-an wọ́n gbé ọlọ́mọ. mi sì ẹ̀ mójú àwọn mi ṣùgbọ́n nǹkan tí mo rántí ni wípé ọkùnrin kan dúró sẹ́gbẹ̀ẹ́ mi ó ń béèrè àwọn nǹkan kan lọ́wọ́ mi ò wá mọ̀ bóyá ó fi nǹkan sí mi lára tí mo fi sọ̀rọ̀ mi àdúró sí mi nǹkan tí mo mọ̀ ní wípé ìgbà tí mo yájú lọ hospital ni mo tó rí àlàáfíà ló lè yí o. ẹ káàsán o. àlàáfíà fún yín o. ọ̀rẹ́ mi ẹ jókòó. ẹ pẹ̀lẹ́ sà. ọ̀rẹ́ madam. ẹ tún wá mi wálé ẹ bá mi sí alálejò àlejò ládàgbà. ẹ má ṣe yọnu. kí ló dé. ó yí ẹ̀yin náà. bẹ́ẹ̀ tí ń rí wọ́n tó wà lórí òkè nù. àdúpẹ́. madam ẹ kú yí ọlọ́run. ẹ ṣe ń sà. jésù àwọn dìyìn mú. àmín ọ̀fẹ́ ọlọ́run á sì tó fún wa. àmín jésù. nígbà tí mo gbọ́ inú mi dùn ayọ̀ mi kún ìdí ni tí mo fi ní dandan mi náà gbọ́dọ̀ yọjú sí i. ẹ pẹ̀lẹ́. ẹ ṣe ń sà. ìyàwó mi ẹ wo bàbá ẹ ìránṣẹ́ ọlọ́run tòótọ́ ni wọ́n. lọ́jọ́ tí mo ti ń rìn tí mo ti ń rí ìránṣẹ́ ọlọ́run mo fi tiẹ̀ ṣàkọ́kọ́. ìdí ni pé wọ́n ẹ̀ léṣe kán má wá síbi iṣẹ́ wọn. tó gbogbo ìgbà tí wọ́n bá sì wá ìwàásù Jésù ni ó sì jẹ́ nǹkan tí mo kórìíra láti máa gbọ́. mo máa ń ṣàtakò wọn náà ni torí pé nínú àwọn so-called pastor evangelist deacon reverend doctor whatever èké pọnú wọn mo máa sọ fún ẹ pé násìrí Ọlọ́run ni mí o èyí ṣe kìrìsìtẹ́nì èyí sì ṣe onímọ̀ gbọ́lọ́ngbọ́n ni ṣùgbọ́n bàbá yìí ò ní jí ó sún wọn bí mo bá tún ti báyìí tí wọ́n tún di ijọ́ kejì wọn tó ń bọ̀ wọ́n tún wá ṣẹ́wárí pápá ń bá rí ẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ wọ́n try wọ́n gbìyànjú o wọ́n kórè ẹsẹ̀ bí ọba ti ṣe bẹ́ẹ̀ àwọn náà ní táìmù tí mo bá ti ẹ̀ wò pé gbogbo ẹ̀ ti fẹ́ sú mi wọ́n á tún dé ọjọ́ tí wọ́n wá last mo lè rántí ọjọ́ yẹn tí wọ́n wá ni wọ́n sọ fún mi pé ẹ̀mí Ọlọ́run ti fi ara hàn wọ́n pé
ìyàwó mi máa padà wá o pé kí n sá lọ gbàgbọ́ bá wọn. Wọ́n ní in fact pé láàrin ọjọ́ mẹ́ta sákòókò yìí ìyàlẹ́nu ni pé kò ju ọjọ́ mẹ́ta sí ọjọ́ tí wọ́n wà yẹn lọ. ẹ ṣe sá olúwa wà pẹ̀lú ẹ̀yin náà ẹ ṣe àdúpẹ́ sá. gbogbo ògo jẹ́ tọ́lọ́run èèyàn làwa náà ọlọ́run nìkan ẹnìkan fọpẹ́ fún jésù nìkan ni alágbára. Ẹ wò mọ́mí àti dádì bíbélì sọ pé kò sí ẹnikẹ́ni tó lè rí ohunkóhun gbà lọ́wọ́ ọlọ́run bí kò sí nípasẹ̀ ààwẹ̀ àti àdúrà. Ẹ wò mo fẹ́ kẹ́ ẹ fi ayé yín fún jésù òun nìkan ṣoṣo báyìí ló lè gbà yín lọ́wọ́ làlúrí ayé yóò sì dára fún ọkàn yín. Nígbà tí ẹ ń ṣèpinnu èyí mo gbàgbọ́ pé ọlọ́run ó darapọ̀ mọ́ yín yóò sì wà pẹ̀lú yín. Mo ní kí n kí yín sílé ni mo ti fẹ́ máa lọ ẹ jẹ́ ká gbàdúrà. Ká tó gbàdúrà kò sígbà tèmi náà ní gbàṣẹ́ náà sí ọ. Ilé tẹ́wọ̀ á máa pè mí bí ẹ̀fà lẹ́ máa pè mí ní bí pásítọ̀ ní bí ẹ̀fà lẹ́ ní. Ẹ sáàpọ̀ gba Jésù bẹ́ẹ̀ bá ti gba Jésù ṣiṣẹ́ tọ́lọ́run kì í gbé fún ẹ jẹ́ ká gbàdúrà ọlọ́run kò fún. Aláyanlè ṣe dènà ògo ẹ̀dá ayé. Aláyanlè ṣe dènà láti wọnú ògo. Ẹ̀kọ́ wa má jẹ́ kí ó pẹ́. Bí ojú òpó bá ti tú kọ́ tètè jẹ́ kí n rí owó. Ẹ ti ẹ̀ jẹ́ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ náà ti ṣe pálapàla bá ti gbọ́ láti ní ti tẹ̀lé. Sọ̀rọ̀ pé tí a fẹ́ ṣe ní ìsìn. Bẹ́ẹ̀ ni. Àárín ọjọ́ méje ní ìpínlẹ̀ fojú kan òun. Bẹ́ẹ̀ ni ewu. Má jẹ́ kó owó òun dín. Má jẹ́ ó dín. Tọ́wá yìí pé mo fẹ́ dín yín ti sọ fún yín ti bẹ̀ yín ṣùgbọ́n iṣẹ́ tẹ́lẹ̀ṣẹ̀ yìí bí ó ṣe mú mi lọ́kàn mi ti ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí owó. Tòótọ́ bá wa fẹ́ ilé 500,000 bọ́lọ́ mà torí gbogbo àwọn yan á fi ra àwọn tá a lò ní. Bàbá kí n tó fi nǹkan kan lé. Ó fi lé o jọ́ méje la pè é jọ́ méje la pè é iṣẹ́ ni náà. àjọ pé tọ́ bá ti wò tọ́ bá ti tú kó tètè. ọ̀dà bí mo ṣe ń lọ lẹ́nu màá tún máa try rẹ̀. ó lè tún yẹ̀wò ní ìsìn yẹ̀wò ní ìsìn. ẹ̀yin tún yẹ̀wò. ó try rẹ̀ wò. ebi ṣe pé kíní. ó try rẹ̀ wò. ó try rẹ̀ wò. ebi àkáǹtì yín yẹn náà. ẹ náà ni kò yí padà. ó sì dàbí wà pé nẹ́tíwọ̀kì yẹn sì ti ń wà. ntọ́ bá yẹ èèyàn ó mójútó èèyàn gbọ́dọ̀ ti mójútó ni àkókò sin. ó ti lọ bàbá. ó ti lọ mo ti bẹ́ẹ̀ ni tí mo fi lé náà. náà jẹ́ rí ó kú sẹ́ wo iṣẹ́ ti di ṣíṣe. ẹ dákun torí Ọlọ́run. bí tí ọba pẹ́ ni ẹnìkan ìpẹ́sẹ́. ó kó ọwọ́ yín bá wọn. àti sìn gan wọ́n ti bẹ̀rẹ̀ kí n bá ìsìn ọ padà ní ìsìn tí mo wọlé padà iṣẹ́ ti bẹ̀rẹ̀. Báláyànlé bá ń bẹ níbi iṣẹ́ ogun tí pọ̀ Báláyànlé ń bá ní gbélé ogun ọ̀hún ò dáa. Ẹbọ àyànlé ṣe kò ṣeé rú bọ̀rọ̀bọ̀rọ̀. dé ìwọ ọmọbìnrin kí ló tún dé. máa sá lọ. dákun. ṣíọ kí tiẹ̀ nì à ń gbọ́ máa jẹ lọ́wọ́ kú ó ní wọn ò jọ òun rà tán kóun lọ jẹun ó jẹ́ lọ sọ́ra
kó o lọ sọ́ra fásán ni ó jẹ́ lọ sọ́ra kó o sọ́ra fáláyànlè sí ọ̀ ikú bá ọmọ rìn ọmọ òfurá. bí mo ṣe lá àlá yẹn nìyẹn obìnrin aláǹgàn náà mo ṣe rí lójú àlá mi ṣùgbọ́n tó yà mí lẹ́nu ni pé ọjọ́ kan ti wà tí èmi àti ìyàwó mi tò dédé èmi mú sí géètì ìyàwó mi ló mú kọ́kọ́rọ́ tó fi sí ẹnu ọ̀nà àbáwọlé bó ṣe bá obìnrin inú ilé nu ọ sáré jáde ókè kí ló dé ẹnìkan bẹnu lé mi lẹ́yìn ẹ̀kẹ́ nígbà tí mi náà débẹ̀ àbá obìnrin yìí ó yà mí lẹ́nu nígbà mo wá tún rí náà tí mo tún lálàá tí mo tún rí kò jẹ́ tí mo rí. mo ní béèrè kan ǹjẹ́ láti ìgbà tí ẹ ti lálàá yìí ṣé ẹ ti rìnnà pàdé arábìnrin aláǹgànà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí bóyá ní gbòòrò àbí níbòmí. arábìnrin aláǹgànà ìpàdé ẹ̀ rí ṣùgbọ́n ara fún mi sí bàbá Fámoríyọ. ta ni ń jẹ́ bàbá Fámoríyọ. bàbá Fámoríyọ ògbóǹtagìrì oníṣègùn tó gbójú gbóyà tó gbóná ògbójú gbóyà oníṣègùn tí sọmọ àjẹǹkó mo mà fẹ́ràn bàbá Fámoríyọ a súnmọ́ra wa púpọ̀ púpọ̀ ṣùgbọ́n bàbá yìí fẹ́ tàn bá mi lò àṣé gbogbo kùrùkẹrẹ bàbá yìí àṣẹ tàn ní fi bá mi lò ọkàn gbowó lọ́wọ́ mi ni níjọ́ tí àṣírí ẹ̀ tú sí mi lọ́wọ́ mo mọ̀ pé èèyàn náà lèèyàn ó máa jẹ lọ́jọ́ tí àṣírí bàbá Fámoríyọ tó tú sí mi lọ́wọ́ bàbá Fámoríyọ sọ fún mi pé gbogbo wàhálà àti ìdààmú tó dé bá mi pé ó nílò káwọn gbélé láàrin ọjọ́ méje káwọn má fi ojú kan sánmọ̀ bàbá sì ṣírò owó tabua fún mi pé láti ọjọ́ làwọn sì ti bẹ̀rẹ̀ ìgbélé mo sì kówó fún bàbá àmọ́ ní ọjọ́ kejì tí bàbá Fámoríyọ gba owó tabua lọ́ọ̀ mi láti bá mi ṣe ìgbélé ọjọ́ méje ni mo ká bàbá Fámoríyọ mọ́dí ẹmu tí mẹ́mu tí wọ́n ń ṣàwẹ́wà mo wá rọ adógbọ́n farapamọ́ mo wá jìnnà sí bàbá Fámoríyọ tán mo wá pe nọ́mbà bàbá. hello bàbá. hello. èmi ni. ẹ kúrò lẹ́. bó o ní nǹkan. ẹ mọ̀ kú iṣẹ́ wa. pé bàbá. mo ní kí yín ni pé tọ̀ bó o ní ṣiṣẹ́ ń lọ. bàbá ni mo wà ní ìgbélé báyìí. tó jẹ́ pé àtijọ́ náà mo ti wà ní ìgbélé. ok. wo bí mo ti ń bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ báyìí orí odó ni mo wà ní ilé. orí odó látàná. orí odó lẹ wà látàná. ọ̀dà ẹ ṣeun o. ètò wí náà máa wá jọ pẹ́ kó o fi tètè. ọ̀dà màá tún máa pè yín. ọ̀dà kò ní rẹ̀ yín o. ogún ọ̀sẹ̀ pátápátá. ẹ ṣeun bàbá ó dàbọ̀. ọkàn mi bàjẹ́ inú mi bàjẹ́ ẹ̀yin méjèèjì ni mò ń jọ ń gbé yẹ̀wò síra wọn láti gbà ni bàbá Fámoríyọ ti jábọ́ lọ́wọ́ mi mo wá wò pé a jẹ́ pé ọlọ́run arákùnrin ajíhìnrere yìí jẹ́ kí n kúkú súnmọ́ ìdí tó mú mi wá súnmọ́dọ̀ yín nínú. ògo ni fún orúkọ Olúwa my brother ìwé orin Dáfídì orí ìkẹrin-ó-dín-ní-ọgọ́fà ẹsẹ̀ ìkọkànlá èyàn Psalm 116 verse 11 ó ní mo wí ní ìyára mi pé èké ni gbogbo ènìyàn. ẹ wò ó ẹ má ṣe gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni even èmi tí mo bá yín sọ̀rọ̀ ẹ má ṣe gba ẹnikẹ́ni gbọ́ ohun tó ń kálukú ọ̀jẹ̀ ló máa ń sáré. ẹ wò bíbélì yìí kan náà ló sọ nínú ìwé Jeremiah 51 verse 17
ó ní aṣiwèrè ní gbogbo ènìyàn nítorí kò sí òye. ẹ wò ó, mo fẹ́ kẹ́ ẹ dìrọ̀ mọ́ Jésù Kristi, òun nìkan ló lè pé yín, òun nìkan ló lè gbà yín. ẹ wò ó, èyí jẹ́ èyí ọ̀jẹ́ tẹ́ ń fi ọ̀rọ̀ ẹ̀mí ṣe yìí kò lè pé yín. bí bẹ́ẹ̀ kọ́ kẹ́ ẹ mọ́ bá a tó kòròkòdókò òrókòtó. ẹ súnmọ́ Ọlọ́run tí ẹ bá wá ní pé tèmi pọ̀. mo fẹ́ kẹ́ ẹ lọ nínú ètò àdúrà, ẹ sì lè fàwẹ̀ kún. nípa bẹ́ẹ̀ ogun yóò sì ṣẹ́ wọlẹ̀, yóò sì rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. màá gbìyànjú ṣẹṣẹ ibi tí mo bá dé, mo gbọ́dọ̀ gbìyànjú. màá sì fẹ́ kẹ́yìn náà ràn mí lọ́wọ́. àwọn ogun tó bá yẹ ká jọ jà, bọ́lọ̀ ń ṣe máa ń mú yàn papọ̀ kò jù báà náà lọ, ṣùgbọ́n mo ti ṣetán láti gbìyànjú. ẹ gbìyànjú o, Ọlọ́run ràn yín lọ́wọ́. Madam, báwo ni ara rẹ? Ṣé kò sí? Olúwa ti ṣe kò ti fi bẹ̀tà báyìí. That's good. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣe ìgbàgbọ́ dúpẹ́. Ẹ pẹ̀lẹ́. Yes, sir. Sà, àyẹ̀wò tá a ṣe fún madam ó fi hàn wípé madam ti ní oyún ọ̀sẹ̀ mẹ́fà. Yes. oyún ọ̀sẹ̀ mẹ́fà. Yes. bí wọ́n ti wà yìí. Congratulations. Olúwa ṣeun. Congratulations. Thank you, 6 weeks. doctor. Thank you. Olúwa ṣeun. Olúwa ṣeun. Ẹ ṣé o, ẹ ṣé doctor, ẹ ṣé gan-an, ẹ ṣé gan-an ni. ayọ̀ mi kù. Olúwa ṣeun. But mo fẹ́ fún yín ní ìmọ̀ràn kan. Okay, sir. Léyìí tó jẹ́ pé yóò ran madam lọ́wọ́ nígbà tí Olúwa ti ṣe báyìí. Màá fẹ́ kí ẹ fi ìrìn àjò yìí rọ̀ madam lọ́rùn ní ọ̀nà wípé gbogbo iṣẹ́ tó bá lè jẹ́ ìnira fún wọn ní ṣíṣe kí wọ́n yàgò fún. In fact, mò ń wò wípé ẹ nílò kẹ́ ẹ wá olùrànlọ́wọ́ bí ọmọ ọ̀dọ̀ kékeré kan so that a lè máa bá wọn ṣe 1 or 2 things sí madam wọn á fi lè ní oore ọ̀fẹ́ láti máa sinmi. Mo sì gbàgbọ́ wípé tí a bá lè gbèrú ìgbésẹ̀ yìí yóò mú ayọ̀ wá fún wa. ẹ ṣe ń gba dókítà, kò sí nǹkan kan tó lé nìyẹn. ìmọ̀ràn tí ẹ fún wa yẹn ìgbésẹ̀ máa lọ lórí ẹ̀ kankan. ẹ̀yin ni mo tún fẹ́ bẹ̀ pé ẹ jọ̀ọ́ ẹ dákun torí Ọlọ́run, gbogbo ohun tẹ́ ẹ bá lè ṣe gẹ́gẹ́ bí oníṣègùn òyìnbó, ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ kí eléyìí ó lè dúró, kémi náà ò tiẹ̀ lè fi ojú mi rí, kí n tún fi ọwọ́ mi gbé ẹ̀jẹ̀ tèmi gangan. ẹ jọ̀ọ́ ẹ dákun dókítà, ìtọ́ bá wù kó lè fẹ́ cost mi nítòwó kò sí problem lórí yẹn. ẹ jọ̀ọ́ ní ti ọmọ ọ̀dọ̀ pẹ̀lú ògo Ọlọ́run màá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ látìní lọ. mo sì mọ̀ pé Ọlọ́run máa bá wa ṣe, ìyẹn ò ń ṣèṣòro. My dear, mo lè sọ lápẹ́ ó dẹ̀ fọmọ ọ̀dọ̀ kan lọ mí o. Bọ̀ nígbà tí mi nílò ẹ̀ mi ò jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ. ìyẹn tó gbà wò. Bóyá bíi last month wọ́n ti sọ fún mi.
a jẹ́ pé bá rí bẹ́ẹ̀ yẹn ká máa ṣe ni pé ṣe bí nọ́mbà mọ́mí Sọlá pé tí wà lọ́wọ́ ẹ̀. Ó wà lọ́wọ́. So tá a bá ti ń kúrò ní hospital báyìí a máa pè wọ́n so ká kọ́kọ́ béèrè bóyá ọmọ yẹn ó sì tún wà available or not tọ́mọ yẹn bá ti lè wà available kò sí yàn torí ìyá Sọlá pé mo sì jẹ́rìí ẹ̀ kò jẹ́ wá ọmọ kọ́mọ fún wa. Doctor. No problem. Okay sir. If that be the case, you can go ahead. Ọ̀rọ̀ ti yanjú bọ̀ náà nìyẹn. Ṣe bọ́lọ̀ ṣe máa ṣe nǹkan ni àti ẹ̀ wá mọ̀ pé irú ọ̀rọ̀ ọmọ ọ̀dọ́ jáde èmi ò sì wá mọ̀ pé wọ́n ti fi kan lọ so a máa gbèsè lórí yẹn kankan báyìí tàbá ti ń kúrò níbí báyìí ìbá ó ṣeé ṣe ká gbàna ọ̀dọ̀ màmá Sọlá pé náà kó má nílò pé kọ́ ìrà ká lè yanjú ẹ̀ pápápá bet ẹjọ́ ẹ̀ dáhùn doctor please and please gbogbo tó bá wà ní ìkáwọ́ yín ní ti ìṣègùn òyìnbó yìí ẹjọ́ mú fọlọ́run bẹ̀yìn ẹ ràn mí lọ́wọ́. No problem. Thank you sir. Ẹ ṣé sir. Thank you sir. Aláyànlé ilé aláyànlé òde aláyànlé ilé aláyànlé òde àlọ́mí àlọ́ ṣe ló dàbí òwe ẹgbẹ́ wa ti dé adé afẹ́kọ̀wé. Tàtànúgbò oníbẹ̀ bá bẹ̀wẹ̀ mọ́ baláyànlé òun ìjẹ́ ìwọ tata kí n láláyànlé rẹ̀ àkùkọ nùlé adìrẹ àgbẹ̀kọ̀ sálẹ̀ aláyànlé òun. Jọkẹ́. Okay. Okay. Jọkẹ́. Yes sir. Mo ti ń wá gbogbo ọ̀nà láti bá ẹ sọ̀rọ̀ láti ìgbà tó ti wọ inú ilé yìí. Ṣẹ́jú mi tó wà a little bit tight mi ò jẹ́ kí n ráyè ẹ̀tí inú mi dùn pé mo rọ agbélé díẹ̀ lénìí. Ní pàtàkì jùlọ Jọkẹ́ mo fẹ́ kí o jẹ́ ọmọ dáadáa mo fẹ́ kí o jẹ́ ọmọ dáadáa ìdí ni wípé bí o bá lè fi ìwà rẹ hàn gẹ́gẹ́ bí ọmọ dáadáa nínú ilé yìí wàá gbádùn mi especially lórí issue tìyàwó mi gangan torí gbígbà tá a gbà ọ́ gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ nínú ilé yìí kì í ṣe nítorí ìdí méjì nítorí ipò tó wà yẹn ìyàwó mi ipò tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí because doctor ti ṣàlàyé pé torí pé ó ní miscarriages several times so ìyẹn ni doctor fi sọ pé nígbà tí Ọlọ́run tún ṣe ìyanu yìí pé kí ó má ṣe wàhálà kankan so àṣìwá wò pé ìbá dókítà gan ló fún wa ní ìmọ̀ràn yẹn pé kí ló ṣe tí àkókò wá ẹnìkan tí ó mọ̀ ràn lọ́wọ́ so mi wá ní fẹ́ kó jẹ́ pé nírú àkókò tí a tó gba ìwọ gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ ni wàhálà rẹ̀ yóò tún wá pọ̀ àná ìfẹ́ yẹn so tí wọn náà bá sì lè fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí ọmọ rere torí pé màmá tó líǹkì ẹ̀ mọ́ wa ìyá yẹn ròyìn ẹ̀ wọ́n ròyìn ẹ̀ wọ́n tọ́lẹ̀ la wọ́n ní ọmọ dáadáa ni ọ́ ṣùgbọ́n kí wọ́n ròyìn ẹ̀ ni kò tó ká bá ní bẹ́ẹ̀ so tí wọn náà bá wà lè proof ara ẹ̀ pé ọmọ gidi ni ọ́ Jọkẹ́ wà gbádùn mi dó lẹ́nu ìgbà tó dé yìí mò ń rí àwọn tó ń ṣe tí mo sì ń gbádùn ẹ̀ ṣùgbọ́n ẹlòmíà máa fi wá pamọ́ ṣùgbọ́n mi ò ní fẹ́ kí ìwọ kó máa fi òdì ìwà rẹ hàn wá so pàtàkì jùlọ àmójútó ìyàwó mi nípò tó wà yẹn ó jẹ mí lógún kan so tó bá sì lè ṣe dáadáa wàá gbádùn mi
nǹkan tí mo fẹ́ bá ẹ sọ ní kékeré nìyẹn. ẹ ṣe dájú mo ti gbọ́ gbogbo ohun tẹ́ ẹ ti sọ fún mi látàrí sà èmi náà túbọ̀ ṣe ọmọ dáadáa sí i. ìjà yìí sì dára fún ẹ. ẹ ṣe thank you sà. Jọkẹ́ mo ti ń wẹ̀ ibi ìbàyìí ló wà ti wẹ̀ ní kíṣìn. mi ni mo ń bá a sọ̀rọ̀. lọ bá mi ṣe ráìsì ẹ̀. èmi ni mo pè é tí mò ń bá a sọ̀rọ̀ mo ti ń wọ́n àti bá a sọ̀rọ̀ láti ìgbà tó ti dé ọwọ́ àìgbébì kan mi ni mo ti wá lórí ọ̀fẹ́ àti gbélé díẹ̀ lẹ́yìn ní kí n bá a sọ̀rọ̀ ọmọlúàbí mo sì fẹ́ kó náà proof ara ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tó ti léèrè jáde náà ni mo sáré bá a sọ sí. díẹ̀ báwo lọ̀rọ̀ owó tí mo sọ yẹn. owó yẹn ò tí ì yọ màá fẹ́ kó ní sùúrù díẹ̀ màá fẹ́ kó ní sùúrù díẹ̀ owó tí mo fọkàn sí kò padà yọ mọ́. sùúrù bíi ti báwo tún nìyẹn tí bẹ́yìn náà lè dá ending of the month ẹ wá tún ní mú sùúrù. òótọ́ ìmọ̀ diamond ending ṣùgbọ́n ohun tá a rò kọ́lọ́ mẹ́jẹ kó bà èyí tá à ń rò jẹ́. one ọjà ò sí dáadáa rárá. Then after that mo tún wá ní ìrètí owó kan ní month end ìyẹn náà bákan náà ni so ibi èmi náà ti fẹ́ gbowó kò sí ṣé á gun ọ lọ́rùn ni àbí á gun ọ lọ́bẹ. ẹ wo mi lè mú sùúrù kankan mọ́ ẹ lọ wá yá kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa pọ̀ síra wọn má gba owó yẹn. kí n lọ wá yá lọ́wọ́ ta ni. èmi ò mọ ẹsẹ̀ ìwọ náà yá mi kí ló ń ṣèwọ ọmọbìnrin yìí báyìí náà. má gbowó yẹn lénìí. ok ṣé sóòtì kóṣù méjì tí mo fún ẹ ní 500,000 naira ni o tún wá ń béèrè 2 million naira báyìí ṣé wọ́n ní èmi wúwo ńlẹ̀ ni àbí pé mo gbé ọmọ kankan náà létí ń pọ owó fún mi. ó dáa o ṣé ẹ gbọ́ kò sí tásílẹ̀ lọ́ọ̀ mi èsì lè yá nǹkan kan tí ń gbá kò sí. èmi mọ̀ pé olówó yẹn wo máa gba owó yẹn lálẹ́ ni máa gba owó yẹn lọ́wọ́ ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ èmi àti ẹ á jọ fọ́ ọ̀kan mọ̀ alẹ́ yìí ni máa gba owó yẹn lọ́wọ́ ẹ̀ o tọrọ kan ni mo sọ yẹn. olówó ní jòrò gan kí wọ́n fà á jẹ́ agùnmọ́tẹ̀ ọkùnrin náà mi. bẹ́ẹ̀ni. lálẹ́ yìí. bẹ́ẹ̀ni. ọ gba owó lálẹ́ máa gba owó ẹ̀ lọ́wọ́ èmi tó bá jẹ́ pé tèyí o ti gbá ò lè rí gbà lọ́wọ́. lálẹ́ yìí máa gba owó yẹn lọ́wọ́ èmi. bẹ́ẹ̀ni mo sọ fún ẹ. èmi Àkànmú. bẹ́ẹ̀ni mo sọ fún ẹ. jẹ́ àjọ kẹsẹ̀ sí. máa lọ ọ̀nbọ̀ wà bá. kọ́ wa gbowó lọ́wọ́ olùkọ́. máa lọ wà bá mi nù. tí ẹ tiẹ̀ wá yàn lé mi ni wọ́n ní kọ́ bà láì mi jẹ́ ni. ọ̀dà mo sọ fún ọ pé kọ́bọ̀ tí ń dán mi ò ní. Ìrẹ́wùmí mo wá èṣù o máa gba owó yẹn lálẹ́ yìí mo fa èṣù o. lọ́wọ́ tèmi. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. lálẹ́ yìí. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. mo sọ fún ọ pé kọ́bọ̀ so èyí tó tiẹ̀ wá ṣe yìí mi ì tiẹ̀ ní fún ọ ní anything mọ́ kò sí kọ́bọ̀ lọ́wọ́ tèmi. lọ́wọ́ tèmi. bí bàbá rẹ ló bá bí ọ tí bàbá rẹ ló bá bí ọ gbàwó lọ mi tó bá ló lóko ni bí tàkúté ni òní lánàá kò sí ọ̀nà. ọ̀nbọ̀ wà bá mi nínú ilé yìí so ti gbọ́ bó o ṣe ń lọ yẹn ọmọkùnrin yìí ò tiẹ̀ mọ̀ nǹkan kò mọrú obìnrin tó ní ọ̀mọ́rú ìyàwó tó fẹ́ sílé àbí máa fi hàn wípé òun tọ́ èṣù ó sì rí èṣù. Ojú sọ fẹ́ ẹni bí ní ègbé lóko ẹni bí ahun láhùn e. Ìtú o ìtú máa dé o ìtú dé ọkọ ewúrẹ́ àgọ́ ọkọ ìlàgùtàn o àṣekú
my brother. Rama. Is this not Mr. Olushola Ajenifuja? Yes, ma. Mrs. Oyerunke Adiribigbe. Yes, you are right. Ṣé àdúgbò yìí àti agbègbè lẹ ṣì wà ní àbí báwo? Not really. But somehow, actually, àtìgbà tí wọ́n ti sack mi níbi iṣẹ́ ń gbà yẹn. So, ni mo ti move down wá sí area yìí. And ever since then, I can say push. Well, we said thank God pé ẹ̀mí ṣì wà, and ìyẹn ló fún wa ní òpè. Tomorrow will be more better. So a ṣì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. We thank God. Actually, mi mọ̀ pé wà lára àwọn tó ń sack ń gbà yẹn. Nígbà tí mo béèrè yín, ìsọ̀kan sọ fún mi pé ẹ ti kúrò níbẹ̀. Èrò mi gẹ́ ni pé bóyá ẹ wà lára àwọn tó transfer lọ sí local branches wọn. No, I was sacked. This is serious. Actually, owó mi kádìjọ sọ̀rọ̀. Mo ń gbà àwọn òórùn kan ní gbogbo àdúgbò yìí àmọ́ tó ṣẹlẹ̀. Òórùn? Well, ó possible. Ṣé mo some community wọn kan tí wọn ná nìkan báyìí báyà kankan kú tán kan lọ jù sí somewhere around this place. Ó possible. Well, èmi ò gbọ́ òórùn anything báyìí o. Mi ì gbọ́ kankan. At all. Well, káàdì mi lélẹ̀, this is my complimentary card. Phone number mi wà ńbẹ̀. Alright. Just call me before you come. So a lè jọ gbádùn ara wa. No problem, ma. So bí ìgbà wo ni mo lè pè yín sí ma? What of this weekend, ma? No problem. All right, ma. No problem, ma. Ma pè yín, ma. Ẹ ṣé gan. Ẹ ṣé gan, ma. Mo dúpẹ́. Ẹ take care ara yín. Thank you so much, ma. You're welcome. I will call you, ma. Okay. Ẹ ṣé gan, ma. No problem. Thank you, ma. All right, sir. Well done, sir. Ìtú ọkọ̀ ewúrẹ́. Ilẹ̀ ó gbọ́ o, olùpè mo pè. Àpárá ni. Èmi. Mo ti lérò pé mo ní gbọ́ gbogbo ẹ̀. Mo ti gbọ́. Bàbá. Mọ̀ pé ẹni ẹ̀tẹ́ ni tẹ́nìkan ìpọ́nlé. Ọ̀dà ṣé ẹ̀kọ́ dí kókó? Ṣẹ́jú ẹni ó gbègbàdo ni. Kí ló rán lẹ́nu? Àìsí ọ̀nà mi. Àìlàbọ̀ òpin máa lọ. Ẹja àjọ fi kóńkó lu kóńkó. Èmi ló ń bá wíwá. Ẹ lùlù àgẹ̀rẹ̀ fún mi kájọ wò ó. Ikú àìtọ́jọ́ ni kí wọ́n máa kú. Àwọn ọ̀dọ́ yìí sì rọ̀. Wọ́n gbìpá ní arúgbó. Ẹ wo ọgbọ́n lèmi gan fi kú òǹdù o. Adégbèrò yé. Yé. Ó sì dá mi lójú o. Ẹ mú ẹ kì í ẹran bí ó rẹ̀ kọ́. Àfọkọ̀yẹ̀rí jàre ìnàgẹ́rẹ́ ò gbọ́ o. Àfọkọ̀yẹ̀rí jàre. Àlọ́ o. Àlọ́ o. Àlọ́ o. Mo gbá lọ mi dé. Mo gbá lọ mi dé o. Mo gbá lọ mi dé. Mo máa gbá lọ mi dé o. Orúkú ti dí. Orúkú ti dì. Orúkú gbígba ọmọ. Gbogbo wọn fọgbọ́n ṣe lé. Gbogbo wọn fi yè sọ́fà. Mo ló dà pàǹpà gbé. Àlọ́ mi dà pàǹpà gbé. Mo ló dà pàǹpà gbé. Àlọ́ mi dà pàǹpà gbé. Àlọ́ o. Orúkú ti ń dí. Orúkú ti ń dì. Orúkú gbígba ọmọ gbogbo ẹ̀ ló yà jẹ́ o. Ta ló mọ̀ o? Èmi mọ̀ o. Ìṣọ̀lá sọ fún wa o. Àtàní o. Ó gba ẹ pàtẹ́wọ́ fún o. Àlọ́ o. Àlọ́ o. Orúkú ti ń dí. Orúkú ti ń dì.
tìró fún o ta ló mọ̀ o. èmi mọ̀ o. Oyètúndé sọ fún wa o. ẹ wá ní o. ó gbà ẹ pàtẹ́wọ́ fún o. àlọ́ o. àlọ́ o. kí ló ń lọ lójúde ọba tí ò kọ́ bá o ta ló mọ̀ o. èmi mọ̀ o. Adébọ̀wálé sọ fún wa o. ọlọ́pàá. olódò. ẹ má bá wí aláìgbọràn ọmọ ni Adébọ̀wálé ìgbọràn kò wá sàn ju ẹbọ rúrú lọ bẹ́ẹ̀ sì ni ìfetísílẹ̀ kò wá sàn ju ọ̀rá àgbò lọ ó wá gbọ́ ohun tí èdè òkè ń sọ fún ọ ẹ̀yin ọmọdé ẹ ó bá mi kọ orin yìí fún un. kò mà ní gbọ́ fèrè ọlọ́dẹ kò mà ní gbọ́ fèrè ọlọ́dẹ kò sì gbọ́ kò níyà sí o ajá tí ó sọnù láyé o kò mà ní gbọ́ fèrè ọlọ́dẹ o. kò mà ní gbọ́ fèrè ọlọ́dẹ kò mà ní gbọ́ fèrè ọlọ́dẹ bó sì gbọ́ kò níyà sí o ajá tí ó sọnù láyé o kò mà ní gbọ́ fèrè ọlọ́dẹ. òkè ò jẹ́ òkè ò mú ogun láyé tí a bá lè gbàdúrà ogún ògbé wa lọ padà tó ọyá gbé kalẹ̀. wá ti dé adé afẹ́. tí èé sojú àlá. ọba ya aṣọ mọ́ mi lára. má já sí ọ̀hún sí ní agbájá náà. madam ti gbogbo wàhálà àti ìdààmú tó dé bá mi ó nílò káwọn gbélé láàrin ọjọ́ méje káwọn náà fi ojú kan sánmọ̀. seriously. Yes, of course. Tani o. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. afọ́júmọ́ lórí. ìsìpayá pé ọmọ yìí. bàbá ẹ mọ̀ gbà mí ọjọ́ mẹ́ta mọ̀ pé. ó gbé ọkà bàbá. ilẹ̀ rí ìrànyẹ́ sí àti. mo rò pé ó fẹ́ gbé substance bíi káwọn ọlọ́pàá ti ní ìtọ́ba ti tó 24 hours kí n padà wá. Mr. Erewumi ẹ fi ọkàn balẹ̀. aláyànlé ilé aláyànlé òde aláyànlé ilé aláyànlé òde àlọ́ mi àlọ́ ṣe ló dàbí òwe. ènìyàn tó tó ẹ̀rù aráyé bà mí jẹ̀jẹ̀ èèyàn tó tó ẹ̀rù aráyé bà mí jẹ̀jẹ̀ èèyàn tó tó ènìyàn tó tó ènìyàn tó tó ẹ̀rù aráyé bà mí jẹ̀jẹ̀ èèyàn tó tó ẹ̀rù aráyé bà mí jẹ̀jẹ̀ èèyàn tó tó. Àyà mi ń já o ohun aráyé ṣe ní kọ̀kọ̀ àyà mi ń já ohun aráyé ṣe ní kọ̀kọ̀ àyà mi ń já lálá. Àyà mi ń já o ohun aráyé ṣe ní kọ̀kọ̀ àyà mi ń já ohun aráyé ṣe ní kọ̀kọ̀ àyà mi ń já lálá.